A kú dédé àsìkò yìí yóò dára fún wa o, àmín. Ìròyìn fẹlifẹli ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrin nínú oṣù keje ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún, à ń bọ̀ tá bá padà dé. Ìròyìn fẹlifẹli yóò máa tẹ̀síwájú lẹ́kùnrẹ́rẹ́. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ aṣojú láti orílẹ̀-èdè Chinese sí orílẹ̀-èdè wa Nàìjíríà, Chui Jianchun, lánàá ti ṣe ọjọ́ ajé o. Òun ló balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè wa Nàìjíríà níbi tó ti ṣe ẹ̀lẹ́mbẹ̀wọ̀n sí ààrẹ orílẹ̀-èdè yìí ní olúlé ààrẹ èyí tó wà lábẹ́ àpáta nílùú Àbújá o, tí ṣe olúlú orílẹ̀-èdè wa Nàìjíríà. Níbẹ̀ ní orílẹ̀-èdè Chinese ni wọ́n ti jẹ́jẹ́ àtìlẹ́yìn ìrànlọ́wọ́ o fún ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí Bọ́lá Ahmed Tinubu èyí tó ń darí ọkọ̀ ọ̀hún lọ́wọ́ báyìí o. Gẹ́gẹ́ lásìkò eléyìí tó ń sọ̀rọ̀ náà, ìpàdé èyí tó ṣe pẹ̀lú akọ̀wé àgbà sí ìjọba àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà, George Akume, Jianchun jẹ́jẹ́ wípé orílẹ̀-èdè àwọn ti ṣetán báyìí láti nawọ́ ìbáṣepọ̀ èyí tó lọ́rìn tí ó sì mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè wọn o, wípé àwọn ti ṣetán. Ó ní ohun tó bá ti yá kan kì í pẹ́ mọ́. Ó ní láìpẹ́ láì jìnà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mèremère o ni ó bẹ̀rẹ̀ sí ní máa lálẹ́ wò ní orílẹ̀-èdè Nàìjíríà látàrí àtìlẹ́yìn èyí tí orílẹ̀-èdè Chinese èyí tí wọ́n yóò ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ológun orílẹ̀-èdè yìí tí wọ́n fẹ̀yìntì èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní pé kí wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba o, àwọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba àwọn ọ̀gá tuntun èyí tí wọ́n ṣẹ̀yàn sí ipò lámọ̀ràn wípé ọ̀nà tí wọ́n yóò gbà rèé lójúnà láti lè kápá ètò ààbò eléyìí tó mẹ́hẹ̀ bákan náà, kí wọ́n lè dẹ́kun àwọn ogun agbésùmọ̀mí èyí tó ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ lẹ́yìn ìpàdé ńlá kan o èyí tí àwọn lọ́gàálọ́gàá lẹ́nu ẹ̀ka ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n ṣẹ̀yàn sípò tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lábẹ́ àpáta ilé agbára ààrẹ ọ̀hún tó wáyé lánàá nílùú Àbújá o. Ìpàdé ọ̀hún èyí tí Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè yìí tó ṣe pẹ̀lú àwọn ọ̀gá tuntun lẹ́nu iṣẹ́ ètò ààbò ọ̀hún ní orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí Bọ́lá Ahmed Tinubu tó ti ń pẹ́ni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lórí ọ̀rọ̀ ààbò, wípé kí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo àwọn ọ̀gá lẹ́nu ẹ̀ka ètò ààbò ọ̀hún tó fi mọ́ adelé ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Olúkáyọ̀dé Ẹgbẹ́tókun o, lójúnà láti lè dẹ́kun wàhálà ohun ogun agbésùmọ̀mí àwọn ajínigbé èyí tó ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Ilé ìfowópamọ́ àgbà ti orílẹ̀-èdè wa Nàìjíríà, Central Bank of Nigeria CBN, ni wọ́n ti sọ wípé ó ti di dandan gbọ̀n fún ilé ìfowópamọ́ ọ̀hún láti dá sí àwọn ọ̀rọ̀ kan èyí tó ń súyọ báyìí o, tòun ti ìgbésẹ̀ láti gbé nítorí kánmọ́kóbò wípé ọ̀rọ̀ ọ̀hún ó ti di ohun tí wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí rẹ̀, lórí ọ̀rọ̀ kan èyí tí àwọn tí wọ́n ń ṣe ètò ọ̀rọ̀ gbígba owó àti fífowó pamọ́ ní orílẹ̀-èdè yìí èyí POS, èyí tí wọ́n ní àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa fi owó kún àwọn owó kan tí àwọn oníbàárà bá ti ń gbà jáde o láti àpò ìṣúná wọn láti ọ̀dọ̀ wọn o, èyí tí wọ́n ní lórí ẹgbẹ̀rún 10 owó tí wọ́n yóò máa fi gbà yóò fẹ́ tó 500 naira sí 600 naira pẹ̀lú àwọn àlàkalẹ̀ èyí tí wọ́n yóò máa fi gba owó jáde báyìí. Ọ̀rọ̀ ọ̀hún èyí tó ta sí ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè yìí létí o CBN tí wọ́n ní a ò gbẹ́dọ̀
ní ìlú tó bá lọ́ba eléyìí tó ní ìjòyè tó sì ní òfin o ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan la gbọ́dọ̀ máa pa òfin mọ́ o CBN ti ní ìgbésẹ̀ ọ̀hún àwọn yóò gbé báyìí pàápàá jù ọ̀rọ̀ ọ̀hún èyí tó jáde láti ẹni tó jẹ́ alukoro fún àwọn ẹgbẹ́ èyí tí ó jẹ́ pé wọ́n ń ṣe okòòwò fífi owó pamọ́ àbí gbígba owó jáde o èyí tí wọ́n pe ẹgbẹ́ ọ̀hún ní Association of Mobile Money and Bank Agents ní Nàìjíríà èyí tí Olúwaṣẹ́gun Elégbèdé tó jẹ́ alukoro àgbà fún ẹgbẹ́ náà àwọn ilé ìfowópamọ́ yìí tó jẹ́ ti ẹgbẹ̀gbẹ́ ẹ̀bá ọ̀nà gbogbo ni wọ́n ní àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa fi owó kún bí àwọn èèyàn ṣe ń gba owó jáde àti fi owó pamọ́ ò ní ọ̀dọ̀ wọn ṣùgbọ́n ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè yìí CBN ti ní àwọn yóò dá sí ọ̀rọ̀ ọ̀hún nítorí pé rúkọ báyìí yóò gbọ́dọ̀ jẹyọ lásìkò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí o kí wọ́n lè dẹ́kun irúfẹ́ àwọn wàhálà èyí tó lè súyọ pẹ̀lú ìgbésẹ̀ náà pàápàá jù ní ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn tó fi mọ́ ìpínlẹ̀ Ẹdó. Ilé-ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ti mú arákùnrin kan báyìí tí wọ́n sì ṣe ìdájọ́ rẹ̀ ọ̀gbẹ́ni ọ̀hún ẹni ọdún 42 Òkúdìlẹ̀ Ọjì èyí tó farahàn níwájú ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún lánàá látàrí wípé ó jí àwọn irin kan èyí tí iye owó rẹ̀ tó mílíọ̀nù 5 náírà ní agbègbè Èjìgbò ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ti sọ Ọjì ọ̀hún èyí tí wọ́n ka ẹ̀sùn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ sí lọ́rùn èyí tó ní ṣe pẹ̀lú àfọwọ́rá tí a mọ̀ sí olè àti gbígbé ìgbésẹ̀ kọjá ààlà ènìyàn èyí tí wọ́n ní adájọ́ ọ̀hún ti ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Yábà Patrick Nwaka èyí tó dá ẹjọ́ náà látàrí ẹjọ́ kan eléyìí tí olùpẹ̀jọ́ ẹjẹ́ ọ̀fọ̀ tó pè èyí tó rojọ́ ọ̀hún tako Ọjì nílé ẹjọ́ o tí wọ́n sì ṣí ìwé òfin èyí tó ní ṣe pẹ̀lú ìwà ìdaràn tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2015 nínú ọ̀rọ̀ ọ̀hún Ọjì ni wọ́n ní ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn ó látàrí wípé ó ṣe ìwà ọ̀hún nínú oṣù kẹsàn-án ọdún 2022 ní agbègbè Èjìgbò ní agbègbè kan tí wọ́n pè ní Bucknor Junction ní Èjìgbò ní ìpínlẹ̀ Èkó ní nǹkan bíi aago 9 òwúrọ̀ ni wọ́n sọ pé ó hùwà ọ̀hún ní ọdún 2022 tó sì jí àwọn irin èyí tí iye owó rẹ̀ tó mílíọ̀nù 5 náírà ṣùgbọ́n nígbà tí ó sọ̀rọ̀ èyí ẹni tí wọ́n rojọ́ takò nílé ẹjọ́ ó lóun ò jẹ̀bi pẹ̀lú àlàyé ṣùgbọ́n ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ni kò sí àwíjàre kankan lẹ́nu ẹni tí wọ́n bẹ́ lórí èyí tó tún jẹnu wúyẹ́wúyẹ́ ó ní ó ti wáyé náà kí olúwa òun ìyẹn Patrick Nwaka kó dákun dábọ̀ kó fojú àánú wo oníbàárà òun èyí tí wọ́n ní yóò sanwó ìtanràn èyí tó tó mílíọ̀nù 1 náírà pẹ̀lú àwọn onídùúró 2 èyí tí wọ́n ti lọ ọdún 3 ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì sanwó owó orí wọn tí wọ́n san dédé fún dídí ọdún 3 ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì ní dédé owó ọ̀hún nínú àpò ìsúnwọ̀n owó ìpamọ́ wọn ẹjọ́ ọ̀hún tí wọ́n sún sí ọjọ́ 28 oṣù kẹjọ ọdún tá a wà yìí fún àtúgbọ̀ ẹjọ́ náà. Gbajúgbajà akọrin tí sọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Charles Òkúta tí gbogbo èèyàn mọ̀ sí Shady Boy òun ló ti sọ̀rọ̀ jáde pẹ̀lú ọ̀rọ̀ ìbínú àti ọ̀rọ̀ kùngbákùngbé èyí tó fi ránṣẹ́ sí alága àjọ INEC ní orílẹ̀-èdè yìí ọ̀jọ̀gbọ́n Yakubu Mahmudu níbi tó ti ń sọ wípé Yakubu Mahmudu ọ̀hún ẹni bí eléyìí ti ń pọmọ rẹ̀ léèwé ni látàrí bẹ́ni tó jẹ́ ẹni tó yẹ kó rojọ́ kó sì jẹ́ ajẹ́rìí eléyìí tí ó jẹ́rìí nílé ẹjọ́ láti gbé àwọn ẹjọ́ èyí tí wọ́n pè tí wọ́n fi tako ètò ìbò èyí tí wọ́n fi kéde Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bẹ́ni tó jáwé olúborí nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé nínú oṣù kejì ọdún yìí èyí tí àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n pè pàápàá ju ẹgbẹ́ òṣèlú Labour Party látọwọ́ ọmọ oyè wọn eyín Peter Obi nínú ọ̀rọ̀ Shady Boy ó ní lánàá nílé ẹjọ́ ẹni tó yẹ kó jẹ́rìí fún àjọ INEC ẹni ọ̀hún ló kọ̀ láti yọjú sílé ẹjọ́ èyí tí wọn ò rí rárá fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí kó tó di pé adájọ́ àgbà nílé ẹjọ́ náà eyín ọ̀gbẹ́ni Haruna
tó fi sọ pé wọ́n sún ẹjọ́ ọ̀hún sí òní tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 4 nínú oṣù keje ọdún 2023 níbẹ̀ ní Charles Charlie Boy ló ti ní ẹni bí ní ẹni tó jẹ́ alága INEC ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọmọ orílẹ̀-èdè yìí akọ tí ń ṣe bí abo, akọ tí ń múra bí abo, èyí tó jẹ́ wípé ń pera rẹ̀ lóbìnrin, Òkúnẹ̀yẹ Idris Ọlárewájú tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky ló ti ní òun yóò jẹ́ aya rere àti aya eléyìí tó ní ìtẹ́lọ́rùn fún ọkọ eléyìí tó bá fẹ́ òun lọ́jọ́ iwájú o. Bobrisky akọ tí ń ṣe bí abo tí ń múra bí obìnrin, òun ló sọ̀rọ̀ yìí èyí tó fi sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ Facebook lásìkò eléyìí tó kan sára sí àwọn ọkùnrin àti obìnrin kan èyí tí wọ́n ṣe ìpolówó kan tí wọ́n fi hàn sórí ayélujára pẹ̀lú bí wọ́n ṣe ń fi ìfẹ́ hàn síra wọn lórí ayélujára nínú ìpolówó ọ̀hún. Níbẹ̀ ni Bobrisky ti ní orí òun wò pẹ̀lú nǹkan tí òun rí yìí. Níbẹ̀ ló ti wá ṣe ìpinnu wípé òun yóò jẹ́ aya rere èyí tó ládùn dáadáa fún ọkọ tó bá fẹ́ òun lọ́jọ́ iwájú. Ọ̀rọ̀ èyí tí Bobrisky tó fi sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook rẹ̀ nù. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní sí ọ̀tún ìròyìn míì. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ilé òní lé wa, ọ̀nà òní náà wá, ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣeun gan o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.